bí a ṣe ń kí olóyè Sunday Ògúnládé agbọ́jẹ̀ ní bàbá Sunday Ògúnládé ní PDP kò ní bàjẹ́ àti gbogbo àfijó tí a sì ń kí bàbá wa Dr. Alhaji Saka Adégbìtẹ́ Balógun káàbọ̀ òpìtàn òní bàbá jẹ́ akọ́mọ̀ntàn ẹ̀rọ Jimmy ọ̀mọ̀wé akíwọ̀n káàbọ̀ àsẹ́yìn ti gbogbo ilẹ̀ sẹ́yìn tí àwọn náà gorí àpèrè bàbá ńlá wọn kábíyèsí àsẹ́yìn tí gbogbo sẹ́yìn bẹ́ẹ̀ bí níbi tí ẹ bá wà ẹ jẹ́ kí a máa múra sílẹ̀ ẹni àárẹ̀ títí dé o ìṣẹ́sẹ́lẹ̀sì ti dé o ẹ jẹ́ kí a fi dúró káàbí wọn náà pẹ̀lú àtẹ́wọ̀ àti ariwo. Oya. His Excellency, the Governor of Oyo State is here. Powerfully represented by his deputy. Akiwo Káàbọ̀. Barrister Adébáyọ̀ Akiye Káàbọ̀ ló wà. Ẹ ṣé púpọ̀. I'm glad to announce the arrival of the Deputy Governor of Oyo State, His Excellency Barrister Abdurrahim Adebayo Lawal. He's here ably representing the Executive Governor of Oyo State, Governor Seyi Makinde. And the arrival of the Deputy Governor signals the start of today's event. So if I were you, I would suggest you get close to your seats. Enjoy anywhere where you be there. Over to you now. Ẹkú ilé làǹkárá ilé, ẹkú ìrìn làǹkérò ọ̀nà, ìdọ̀bálẹ̀ làǹkọ́ba nílẹ̀ Yorùbá o, kábíyèsí ọba Aláwẹ, káde pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ ọba, kábíyèsí ọba o, ẹṣin ọba ó jẹ́ kó pẹ́. Nọ kámẹ́rà yẹn wọ́n ti wà wájú yẹn, má nọ kámẹ́rà yẹn náà, ó ti wà òkè bẹ́ẹ̀. Oríire ti kàn wá láwẹ̀ o, a kú àmójú àdé ọba o. Oríire ti kàn wá láwẹ̀ o, ẹ kú àmójú àdé ọba o. Oríire ti kàn wá láwẹ̀ o, a kú àmójú. It is my pleasure to hand over the staff of office to Oba Cornelius Ọládòkun, the Aláwẹ of Aáwẹ. Kábíyèsí bí èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi tí mo rọ́ọ̀dì láàyò. Èmi ló yẹ kí n ọba Aláwẹ ló sọ bẹ́ẹ̀. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Gbogbo máa wẹ̀. Èmi ló yẹ kí. Aáwẹ Corporate is approving Aláwẹ's bidded round. We thank you so much. Your name will forever be written in gold in the annals of history of our town. Your Excellency, you have really proved to the whole world that the word impossibility does not exist in your dictionary. Kábíyèsí o.